mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bí wọ́n ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bí wọ́n ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bí wọ́n ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bí wọ́n ló lákòókò yìí bàbá wá jọba. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bí wọ́n ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bẹ́yìn ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bẹ́yìn ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bí wọ́n ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bẹ́yìn ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bí wọ́n ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bẹ́yìn ló lákòókò yìí bàbá máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bẹ́yìn ló lákòókò yìí bàbá máa bọ̀. Bàbá máa bọ̀. Bàbá máa bọ̀. Jésù Olúwa wa. Mo kí yín níbi gbogbo tí ẹ ti lórí ọ̀fẹ́ láti máa wò mí. Bóyá lórí YouTube ló ti ń wò mí, bóyá lórí Facebook ló ti ń wò mí, bóyá lórí TikTok ló ti ń wò mí, bóyá lórí Instagram ló ti ń wò mí, bóyá lórí Twitter ló ti ń wò mí. Àdúrà mi fún èrè lópin ọdún yìí, ẹ gbọ́ mi sà, àkọlé àdúrà ṣálẹ̀ yìí mo pè ní Olúwa mo kọ ìtìjú lópin ọdún yìí part 2. Àdúrà mi rèé lópin ọdún yìí láàrin àwọn tí Sátánì máa fi ṣẹlẹ́yà, lára àwọn tí Sátánì máa fi ṣẹ̀sín, lára àwọn tí Sátánì máa dójútì, lára àwọn tí Sátánì máa palẹ́kọ́, lára àwọn tí Sátánì máa fi àbùkù ká ayé wọn. Lórúkọ Jésù ò ní jẹ́ kan lára wọn. Mo ní lórúkọ Jésù ò ní jẹ́ kan lára wọn. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bẹ́yìn ló lákòókò yìí bàbá wá jọba. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ máa bọ̀. Ẹ̀mí mímọ́ iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ wá ṣe bẹ́yìn ló lákòókò yìí bàbá wá jọba. Jésù Olúwa wa.
mo kí yín ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa wo prophet Daniel Adéyẹmí aka agbára àdúrà lórúkọ Jésù. Mo ní lópin ọdún yìí ẹ ò ní sun ẹ̀kọ́. Mo ní lópin ọdún yìí lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ tó máa ń gbomijé lójú ènìyàn, ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ tó máa ń gba omijé lójú ènìyàn lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ ṣáyẹn. Àkọlé àdúrà tá a ń bá láti àná ó mọ̀ pé ní Olúwa mo kọ ìtìjú lópin ọdún yìí. Olúwa mo kọ ìtìjú lópin ọdún yìí. Olúwa mo kọ ìtìjú lópin ọdún yìí. Mo gbà á ní àdúrà lópin ọdún yìí lórúkọ Jésù. Igbe ẹkún ọ̀fọ̀, igbe ẹkún ìbànújẹ́, igbe ẹkún ebe lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀. Ǹjẹ́ mọ̀ pé àkọlé yìí jẹ́ àkọlé kan tó ní agbára ṣá. Àkọlé yìí jẹ́ àkọlé kan tó ní agbára mà. Olúwa mo kọ ìtìjú lópin ọdún yìí. Olúwa mo kọ ìtìjú lópin ọdún yìí. Gbogbo ẹnikẹ́ni tó ti gba iṣẹ́ nínú ìjọba òkùnkùn, gbogbo ẹnikẹ́ni tó ti yọ̀ǹda ara rẹ̀ fún Sátánì, gbogbo ẹnikẹ́ni tó ti ṣetán nínú ìjọba òkùnkùn láti fi ọ́ ṣẹlẹ́yà, láti fi ọ́ ṣẹ̀ṣẹ̀, láti fi ọ́ láìbọ́, láti jẹ́ kó o máa bá ìtìjú pàdé lórúkọ Jésù. Irú ẹ̀dá bẹ́ẹ̀ lóru ẹ̀nà Olúwa gbàgbára lọ́wọ́ rẹ̀. Ǹjẹ́ mọ̀ pé Sátánì gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún wa, àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti ṣe tán kí Sátánì wọ́n dédé yọ̀ǹda ara wọn fún Sátánì, wọ́n dédé fi ara wọn sílẹ̀ fún Sátánì, wọ́n dédé ṣe kí ni wọ́n yọ̀ǹda ara wọn láti jẹ́ kí Sátánì kó lò wọ́n, láti jẹ́ kí Sátánì kó lò wọ́n. Kì í ṣe nǹkan méjì ni, torí pé wọn kò ní òye ni sà, torí pé wọn kò ní òye ni mà. Because bí wọ́n bá ní òye tí wọ́n dẹ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀, wàá rí wípé wọ́n ní láti ṣe kí ni o, wọ́n ní láti já ara wọn gbà lọ́wọ́ ìjọba Sátánì, wọ́n ní láti já ara wọn gbà lọ́wọ́ ìjọba òkùnkùn, wọ́n ní láti já ara wọn gbà lọ́wọ́ ìjọba ayọnilẹ́nu, wọ́n ní láti já ara wọn gbà lọ́wọ́ ìjọba òrìṣà, wọ́n ní láti já ara wọn gbà lọ́wọ́ ìjọba òkùnkùn. Torí pé ẹni tí Sátánì bá ń lò, ẹgbọ́n mi sà, ọ̀rọ̀ àpáàdì nílé ẹ̀ṣà. Ẹnikẹ́ni tí Sátánì bá lò láti máa gbógun ti àyànfẹ́, láti máa yọ àwọn àyànfẹ́ lẹ́nu, láti máa jẹ́ kí àwọn àyànfẹ́ kó máa rí ìpalára, irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpáàdì nílé wọn. Ẹ̀yin mi sà, a ní òru àánú ní alẹ́ lórí WhatsApp, lórí group WhatsApp wa. A ní òru àánú, yes, òru àánú wà ní alẹ́ yìí lórí group WhatsApp, lórí WhatsApp group wa. Ó gbà á ládùúà àwọn abánisọ̀kan, àwọn abánisọ̀kan lórúkọ Jésù wọn ò ní wọlé rẹ. Mo ní àwọn abánisọ̀kan lórúkọ Bàbá àti Ọmọ àti Ẹ̀mí Mímọ́, mo ní wọn ò ní wọlé rẹ. Mo ní wọn ò ní wọlé rẹ. Àjàgà Bábílónì wó, àjàgà Bábílónì wó, àjàgà Bábílónì wó lulẹ̀, àjàgà Bábílónì wó, àjàgà Bábílónì wó, àjàgà Bábílónì wó, àjàgà Bábílónì wó, àjàgà Bábílónì wó pátápátá. Owó àjàgà Bábílónì wó, kárùbà súndàríà bàkúdàríà. Àjàgà Bábílónì wó, àjàgà Bábílónì wó lulẹ̀, àjàgà Bábílónì wó pátápátá. Ogun tí ayé gbé dìde láti fi pa ọ́ lẹ́kún lópin ọdún yìí, ogun tí Sátánì ti gbé dìde láti fi gbomijé lójú rẹ lópin ọdún yìí, ogun tí àwọn ẹ̀mí òkùnkùn, ogun tí wọ́n ti yọ̀ǹda láti fi pa ọ́ lẹ́kún lópin ọdún yìí, bí o bá ṣe àmì mẹ́ta fáyà kan, ogun náà di pẹ̀tẹ́lẹ̀. Kárí kàpárù àdá súndàríà.
mo ní ogun tí Sátánì ti gbé dìde láti fi pa ọ́ lẹ́kún lópin ọdún yìí, ogun tí àwọn àbọ̀rìṣà, ogun tí àwọn ẹ̀mí òkùnkùn, ogun tí ìjọba ẹlẹ́yẹ tí wọ́n ti gbé dìde ti ayé rẹ lópin ọdún yìí, lórúkọ Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́, Olúwa fi ogun náà ṣòfò dànù. Gbogbo ẹnikẹ́ni tó ń retí ariwo ẹkún ní ọ̀dẹ̀dẹ̀ rẹ, gbogbo ẹnikẹ́ni tó ń retí igbe ọ̀fọ̀, tó ń retí ariwo ẹgbàmí nínú ilé rẹ, irú ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa lórúkọ Jésù, irú ẹ̀dá bẹ́ẹ̀ lóru ẹni Olúwa ṣèdájọ́ rẹ̀. A fẹ́ lọ gbàdúrà gẹ́gẹ́ bí àkòrí tá ń lò. Olúwa, mo kọ̀ láti sùn, mo kọ̀ ìtìjú lópin ọdún yìí, mo kọ̀ ìtìjú lópin ọdún yìí. A ní láti kọ̀ ìtìjú, a ní láti kọ̀ àrífín, a ní láti kọ̀ yẹ̀yẹ́, a ní láti kọ̀ àwọn ìpèníjà kan, àwọn ẹgbọ́, torí pé ẹgbọ́ mi ṣá, ohun tí Sátánì máa fi pa wá lẹ́kún nǹkan kékeré ni ṣá. Ohun tí Sátánì máa fi pa wá lẹ́kún ohun kékeré ni mà. Ohun tó máa fi pa wá lẹ́kún ohun kékeré ni ṣá, nítorí pé ó ti rí àìlera wa, nítorí pé ó ti rí àìlera wa. Sátánì ó ti rí àìlera wa, ó ti mọ ibi tí a kù sí, ó ti mọ ohun tá a nílò, ó ti mọ ohun tá a wá, ó ti mọ ohun tó jẹ wá lógún, ó ti mọ ohun tó ṣe pàtàkì sí ayé wa. So Sátánì á bẹ̀rẹ̀ sí ní fi pa wá lẹ́kún, á bẹ̀rẹ̀ sí ní fi lá wa lójú. Mo gbà ládùúrà ohun tó wúlò fún ayé rẹ tí Sátánì dá dúró, ohun tó wúlò fún ayé rẹ tí òkùnkùn gbà lọ́wọ́ rẹ, lóru ẹni lórúkọ Jésù, Olúwa dá ọ padà fún ẹ. Mo ní lóru ẹni lórúkọ Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́, Olúwa dá ọ padà fún ayé rẹ. Ẹ jẹ́ aládùúà o, ẹ jẹ́ aládùúà, nítorí pé Sátánì kò ráyè àwọn tí ò mọ Jésù. Sátánì kò ráyè wọn ṣá, Sátánì kò ráyè wọn mà. Àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́, àwọn tí wọ́n jẹ́ arìnrìn-àjò sí ìjọba ọ̀run, àwọn tí wọ́n ń lépa ìran Kristi, àwọn tí ó gba Jésù tí kú tìyè, àwọn tó yọ̀ǹda ayé wọn fún Jésù, àwọn tó ń tẹ̀lé Jésù, àwọn ní Sátánì, àwọn ló ń lépa. Mo gbà á ládùúà, ogun tí Sátánì fi ń lépa ayé rẹ, ogun tí Sátánì fi ń wá ayé rẹ kéré, lóru ẹni lórúkọ Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́, Olúwa sọ ogun náà di òfo. Yes. Akubaruda kariaba sundaria, rekeko parwada kindaruba sunda kariaba. Ẹ̀yin sà, ẹ jẹ́ a fẹ́ Jésù tọkàntọkàn, ẹ jẹ́ a tẹ̀lé Jésù tọkàntọkàn, ẹ jẹ́ a wá Jésù tọkàntọkàn, ẹ jẹ́ a tẹ̀lé Jésù pẹ̀lú gbogbo ọgbọ́n orí wa, pẹ̀lú gbogbo agbára wa, àti ipòkípò tó wù ká wà láyé, àtòhùnkóhun tó wù ká ní láyé, àtòhùnkóhun tó wù kó jẹ́ láyé, àtòhùnkóhun tó wù kó fẹ́ jẹ́ láyé. Mo fẹ́ kó o máa tẹ̀lé Jésù, mo fẹ́ kó o máa bá Jésù rìn, nítorí pé Jésù nìkan ní ọ̀nà, Jésù nìkan ní òtítọ́. Ní àgbọ̀, oh my God, ìwé Dáfídì 91, ó ní ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Ẹ jẹ́ ká yọ̀ǹda ayé wa fún Jésù, yọ̀ǹda gbogbo ilé rẹ fún Jésù, yọ̀ǹda iṣẹ́ rẹ fún Jésù. Akọ̀wé rẹ̀ pé nínú ìwé
nínú ìwé Róòmù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní ahọ́n la fi ń jẹ́wọ́ sí ìgbàlà ọkàn la fi ń gbàgbọ́. Mo fẹ́ kó o mọ̀ pé Ọlọ́run nílò ọkàn rẹ, Jésù nílò ọkàn rẹ. Ẹgbọ́n mi sà, àwọn tí Sátánì máa pa lẹ́kún, àwọn tó máa bà láyọ̀ jẹ́, àwọn tó máa gbógun tì, àwọn tó máa pa mọ́mọ́ lọ́wọ́, àwọn tó máa pọkọ mọ́ lọ́wọ́, àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe àgàbàgebè pẹ̀lú Jésù, àwọn ni Sátánì máa kọlù. Because tó o bá dúró pẹ̀lú Jésù wàá rí wípé o máa borí, o dẹ̀ máa jẹ gàba, o máa gbogbo ọ̀nàkọ́nà tí Sátánì bá gbàyọ sí ẹ o máa padà borí. Bíbélì sọ pé ohun èlò ìjà wa ó ní kì í ṣe tara bí kì í ti ẹ̀mí. Ǹjẹ́ yóò pé nígbà tí àwọn Hébérù mẹ́ta, nígbà tí ọba ń fi iná ó fi halẹ̀ mọ́ wọn, ọba yẹn pàṣẹ wípé ó ní Sédrákì, Méṣákì, Abẹ́dínígò, ó ní ẹ fi orí balẹ̀ fún ère yìí, tí ò bá jẹ́ bẹ́ẹ̀ máa sọ yín sínú iná. Torí pé àwọn mẹ́ta yẹn wọ́n ti yọ̀ǹda ayé wọn fún Jésù, wọ́n gba Jésù ti kú tìyè, wọ́n gba Jésù ti lé wọn, wọ́n fi ọkàn wọn fẹ́ Jésù, wọ́n fi ayé wọn fẹ́ Jésù, wọ́n fi ipò tí wọ́n wà, wọ́n fi iṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n fi ìrìn àjò wọn, wọ́n fi fẹ́ Jésù nítorí pé wọ́n gbà á tọkàntọkàn. Ọ̀pọ̀lọpọ̀ ló gba Jésù tó jẹ́ pé ìgbé tó ń gbé kò fi ògo fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló pèrè ní Kìrìsìtẹ́nì tó jẹ́ wípé ìrìn àjò ẹ̀ kódà bí a bá rí ga ojú ń tini ga láti kí. Àdúrà mi rèé, agbára àti ẹ̀gbọ́n tí ò ní jẹ́ kó o jèrè Jésù, irú agbára náà lóru èné iná sùn dànù. Ẹ̀mí mímọ́, mo nílò agbára. Ẹ̀mí mímọ́, mo nílò agbára. Ogun ayé mi pọ̀, bàbá má ṣe jẹ́ kó gbé mi lọ. Ẹ̀mí mímọ́, mo nílò agbára. Ẹ̀mí mímọ́, mo nílò agbára. Ogun ayé mi pọ̀, má ṣe jẹ́ ó gbé mi lọ. Mo gbà á ládùúgbà, ogun ayé rẹ tó halẹ̀ mọ́, ogun ayé rẹ tó fẹjú mọ́, ogun ayé rẹ tó lé ọ kéré, ogun ayé rẹ tó sọ ẹ́ dá lábùkù, ogun ayé rẹ tó sọ ẹ́ do ní gbèsè, ogun ayé rẹ tó sọ ẹ́ dá láìlógolo, ogun ayé rẹ tó sọ ẹ́ do ní bàrà. Lẹ́nìí ilẹ̀ gbé ogun náà mọ̀. Ẹ máa like ẹ, ẹ máa share ẹ ò ní wáyé asán. Ẹ pariwo àdúrà yìí sà, ẹnìkan pariwo àdúrà yìí mà. Olúwa, mo kọ̀ ìtìjú lópin ọdún yìí. Mo fẹ́ kó o fìtara gbàdúrà yẹn sà. Ẹ pariwo sà, orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọmọ mi á wọlé tọ̀ bàbá àti ìyá ẹ lọ wípé kí ló dé tẹ́ aṣọ ọdún fún mi, lágbádá wọṣọ ọdún, làkàṣẹ́gbè wọṣọ ọdún, kí ló dé, kí ló ṣẹlẹ̀ sáwa? Láì mọ̀ pé ọmọ yẹn ò ní mọ̀ pé kò sí agbára ní sà. Ọmọ yẹn ò mọ̀ pé kò sí agbára ní. Ẹ pariwo sà, Olúwa, mo kọ̀ ìtìjú lópin ọdún yìí. Arúgbó ọjọ́, 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 mo kọ̀ ìtìjú lópin ọdún yìí. Ẹ̀mí mímọ́, mo kọ̀ ìtìjú lópin ọdún yìí. Lórí ọkọ, lórí ọmọ, lórí aya, mo kọ̀ ìtìjú lópin ọdún yìí. Mo kọ̀. Olúwa, mo kọ̀ ìtìjú lópin ọdún yìí. Lópin ọdún yìí, mo kọ̀ ìtìjú. Orí mi kọ̀ ìtìjú, orí mi kọ̀ ìṣẹ́. Àrùbárí dàkárí àbàsúndàríà. Ó yẹ kó lè pariwo, Olúwa, orí mi kọ̀, àyànmọ́ mi kọ̀ ìtìjú lópin ọdún yìí. Lórí ọmọ, lórí ọkọ, lórí aya, orí mi kọ̀. Àrùbárí dàsúndàkárí à. Jésù náà Olúwa wa.
ẹ pariwo ṣá, ẹ gbàdúrà yìí, gbogbo èèyàn gbàdúrà yìí. Ṣé mọ̀ pé èní ni oṣù parí? Èní ni oṣù parí. Bákan náà èní tún jẹ́ ọjọ́ àánú. Bákan náà ó tún wá jẹ́ òru àánú. Mo máa ń ní program kan ní every Wednesday ní aago 11 òru ló máa ń bẹ̀rẹ̀ lórí group WhatsApp wa ní every Wednesday ní gbọ́mísà tá a pè ní òru àánú. Ẹ kígbe orúkọ Jésù. Ohun tí mo nílò lópin ọdún yìí láti jáde pẹ̀lú ayọ̀. Ohun tí mo nílò lópin ọdún yìí láti jáde pẹ̀lú ẹ̀rín. Ohun tí mo nílò láti jáde nínú ọdún yìí pẹ̀lú ọpẹ́. Olúwa yọ̀ǹda, Olúwa yọ̀ǹda, Olúwa yọ̀ǹda, Olúwa yọ̀ǹda, Olúwa yọ̀ǹda. Ohun tí mo nílò láti jáde nínú ọdún yìí pẹ̀lú ayọ̀ àti ọpẹ́. Ohun tí mo nílò láti kọrin tuntun ọdún tuntun. Olúwa yọ̀ǹda, arúgbó ọjọ́ yọ̀ǹda. Ó yá pariwo àdúrà. Pakaruba zudaria barida karia baruda ka. Rikebo kudaria basundaria. Béèrè ohun tí mo nílò láti jáde nínú ọdún yìí pẹ̀lú ọpẹ́. Ohun tí mo nílò láti jáde nínú ọdún yìí pẹ̀lú ayọ̀. Arúgbó ọjọ́ fi lé mi lọ́wọ́. 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 Ohun tí mo nílò lópin ọdún yìí. Àkùpáríà dà súndàríà. Jésù náà Olúwa wa. Ẹ̀yin mi sà. Ẹ̀yin yẹn mọ̀ pé ẹni tó wà ní etí odò Bẹ́sẹ́dà, mo sọ nípa Abirùn, Abirùn etí odò Bẹ́sẹ́dà, jẹ́jẹ́ mọ̀ pé ó nílò nǹkan kan sà, ó nílò nǹkan kan mà. Kìíní yẹn ó ti ń wá tipẹ́tipẹ́, ó ti ń gbọ́ tipẹ́tipẹ́, ṣùgbọ́n kò rí. Kí ló ṣẹlẹ̀? Ó nílò ẹni tó lè gbé e sínú omi, because tí áńgẹ́lì bá wá tó bá wá rú omi ní etí odò yẹn, táńgẹ́lì bá sọ̀kalẹ̀ sínú omi, tó bá ti rú omi tán tó bá lọ, àwọn aláìsàn, àwọn abirùn, àwọn arọ tó bá kọ́kọ́ wọnú omi yẹn, Bíbélì wípé wọ́n di alára ṣáṣá, wọ́n di ẹni tó gbádùn. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé abirùn ni òun kó tó ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ kó tó dédi omi, àwọn kan ti kó sínú omi, àwọn kan ti rú omi yẹn, wọ́n ti gbẹgbẹ́ra kó nú omi yẹn, wọ́n ti sọ omi ẹ̀ di omi lásán. Ṣùgbọ́n ní ọjọ́ kan ó bá olórí ayé àti ọ̀run pàdé. Àánú dẹ̀ fọhùn láyé ẹ̀. Mo sọ jáde, gbogbo ibikíbi tó ti wá ìrànlọ́wọ́ lọ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé ẹ̀nẹ́, gbogbo ibikíbi tó ti ń kan ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó kọ̀ tí kò ṣe, oṣù kejìlá, mo sọ tẹ́lẹ̀ ní orúkọ Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́, ilẹ̀kùn ìrànlọ́wọ́ ṣí fún ayé rẹ. Bábí kọrin yìí, wá mi rí o nínú òkùnkùn ayé, tàn mọ́lẹ̀ sí mi Jésù ọmọ Ọlọ́run, kójú tẹ̀lẹ̀ gan nínú ayé mi o, forúkọ rẹ kó lè di gbígbéga. Wá mi rí o nínú òkùnkùn ayé, tàn mọ́lẹ̀ sí mi Jésù ọmọ Ọlọ́run, kójú tẹ̀lẹ̀ gan nínú ayé mi o, forúkọ rẹ kó lè di gbígbéga. Ẹnìkan pariwo sà, Olúwa, láàrin òkùnkùn ilé bàbá mi tí mo wà, láàrin òkùnkùn ilé ìyá mi tí mo wà, láàrin òkùnkùn ilé ọkọ mi tí mo wà, Olúwa fi àánú wá mi rí. Ẹ gbọ́ mi sà, àwọn aláìsàn pọ̀ ní etí odò yẹn o, a ò lè ka iye wọn. Àwọn afọ́jú pọ̀ ń bẹ, àwọn adẹ́tẹ̀ pọ̀ ń bẹ, àwọn abirùgẹ́ pọ̀ ń bẹ. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ǹjẹ́ mọ̀ pé arákùnrin yẹn àánú dẹ̀ wá rí, àánú dẹ̀ fọhùn láyé ẹ̀. Mo gbà á ládùúà lóru èní, láàrin òkùnkùn tó wà,
láàrin òkùnkùn tó ṣubú sí, àánú gbé ọ jáde, àánú gbé ọ jáde, àánú gbé ọ jáde, àánú gbé ọ jáde, àánú gbé ọ jáde. Jésù Olúwa wa. Ẹnìkan pariwo, Olúwa, láàrin ogun ilé bàbá mi, láàrin ogun ilé ìyá mi, láàrin òkùnkùn ilé bàbá mi, láàrin òkùnkùn ilé ìyá mi tí mo wà, Olúwa fi àánú gbé mi jáde, Olúwa fi àánú fà mí 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 jáde. Láàrin òkùnkùn ilé bàbá, láàrin òkùnkùn ilé ìyá, láàrin ogun ilé bàbá mi, láàrin ogun ilé ìyá mi tí mo wà lọ́wọ́lọ́wọ́, àánú fà mí jáde, àánú fà mí jáde, àánú fà mí jáde, àánú fà mí jáde. Jésù Olúwa wa. Ó ṣé Olúwa. Jẹ́jẹ́ mọ̀ wípé bí ènìyàn bá wà láàrin òkùnkùn, irú wọn máa ń bá ìtìjú pàdé níbi tó yẹ kí wọ́n ti gba iyì, níbi tó yẹ kí wọ́n pọ́n wọn lé, níbi tó yẹ kí wọ́n yẹ wọn sí, wọ́n dẹ̀ máa bá ìtìjú pàdé nítorí pé wọ́n wà láàrin òkùnkùn, nítorí pé wọ́n wà láàrin ogun kan, nítorí pé àwọn àmì kan ń bẹ lára wọn sà. Ẹ pariwo sà, àmì ìtìjú tó ń bẹ lára mi, gbàdúrà dáadáa sà. Àmì ìtìjú, àmì ìtìjú, àmì ẹ̀ṣẹ̀ tó wà lára mi, ẹ̀jẹ̀ Jésù ó yá parẹ́, ẹ̀jẹ̀ Jésù. Àmì ìtìjú tí àwọn òkùnkùn ilé bàbá mi fi sí mi lára, àmì ìtìjú tí àwọn ọ̀tá fi sí mi lára, ẹ̀jẹ̀ Jésù parẹ́, 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 ẹ̀jẹ̀ Jésù parẹ́. Àní àmì àbùkù, àmì ẹ̀san, àmì ìtìjú tó tí ọ̀tá ti fi sára mi lópin ọdún yìí, ẹ̀jẹ̀ Jésù ó yá parẹ́, ó yá parẹ́, ó yá parẹ́, ó yá parẹ́, ó yá parẹ́. Ẹ̀jẹ̀ Jésù, gbogbo àmì ìtìjú tí ọ̀tá ti fi sára mi lópin ọdún yìí láti fi mí ṣẹ̀ṣẹ̀, láti fi mí ṣẹ̀ṣẹ̀, Olúwa mo pàṣẹ báyìí, ẹ̀jẹ̀ Jésù ó yá parẹ́, ó yá parẹ́, 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 parẹ́. Jésù Olúwa wa. Ẹ gbọ́ mi sà, àwọn kankan wà tá ò fẹ́, àwọn alámà kọ pé a ò fẹ́, because ọ̀tá kan máa gbé àwọn ọ̀tá wọn máa tafà, wọn máa fi ojúmọ́ tafà, wọn máa rán ọfà ibi sínú ayé wa sà. Àdúrà ẹ̀jẹ̀ àtúbà lẹ́ẹ̀kejì, a máa tún àdúrà ìgbà lẹ́ẹ̀kejì. Tí èèyàn bá wà láàrin ogun ilé bàbá, kò sí bó ṣe lè ṣe gbà, irú wọn ibi tó yẹ kí wọ́n ti gbẹ yìí táwọn bá débẹ̀ ẹ̀sìn máa bá bọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n yẹ̀yẹ́ olówó kan lójú mi pẹ̀lú owó tó ní, wọ́n dẹ̀ fi ṣẹ̀sìn, ó dẹ̀ bá ìtìjú pàdé létítì. Kí ló ṣẹlẹ̀? Ǹjẹ́ ẹ mọ̀ pé olówó fẹ́ kọjá ni, bẹ́ẹ̀ labùyà ń bọ̀ lẹ́yìn, abùyà dẹ̀ gun machine, olówó gun mọ́tò. Nígbà tó lówó lọ kọ́ọ̀sì ọ̀nà fún abùyà, ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n dẹ̀ láńlé abùyà. Àdúgbò èdèrè ó ti náwó síbẹ̀, ó máa ń fún àwọn èèyàn lẹ́bùn tó dẹ́ pé àwọn èèyàn lè gbèjà ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo àwọn tó yẹ kó gbèjà ẹ̀ wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pùṣe fún ni wípé kí lẹ ní owó kí lẹ ní. nítorí pé kì í ṣejú ẹ̀ ní o, torí pé àmì kan wà lára ẹ̀ ní sà. Àmì a máa borí owó. Àmì tí ọ̀tá bá fi àmì síyàn lára, kí ẹni yẹn ní bílíọ̀n lé, kí ẹni yẹn máa darí bílíọ̀n, ẹgbọ́n mi sà, ó lè bá ẹ̀ṣẹ̀ pàdé nítorí pé ẹ̀sìn àti ìtìjú wọ́n ti fi sínú ayé rẹ̀. Ẹ pariwo sà, Olúwa, ó fa ẹ̀sìn, ó fa àbùkù tí ọ̀tá fi lé mi kiri lópin ọdún yìí, ó fa ẹ̀yẹ̀yẹ́, ó fa àbùkù, ó fa ẹ̀sìn, ó fa ìtìjú tí ọ̀tá fi lé mi kiri lópin ọdún yìí. Ó yá, iná bá pàdé, 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 iná bá pàdé. Jésù Olúwa wa. Mo fẹ́ bọ́
mo fẹ́ bọ́ o. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá, mo fẹ́ bọ́, mo fẹ́ bọ́ o. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá, mo fẹ́ bọ́, mo fẹ́ bọ́ o. Ayérayé gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Ẹ̀mí mímọ́ gbé mi níjà, mo fẹ́ bọ́ bàbá. Jésù Olúwa wa, ẹ jẹ́ á pariwo orúkọ Jésù. Ilẹ̀kùn ẹ̀ṣẹ̀, ilẹ̀kùn àbùkù, ilẹ̀kùn ìtìjú tí àwọn ọ̀tá mi ti ṣí sílẹ̀ fún mi lópin ọdún yìí, Olúwa tì í pa pẹ̀lú ọwọ́ agbára. Ilẹ̀kùn ẹ̀ṣẹ̀, ilẹ̀kùn àbùkù, ilẹ̀kùn ẹ̀ṣẹ̀ tí àwọn ọ̀tá mi ti ṣí sílẹ̀ fún mi lópin ọdún yìí, Olúwa fi ọwọ́ agbára rẹ̀ tì í pa. 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 Ilẹ̀kùn ẹ̀ṣẹ̀, ilẹ̀kùn yẹ̀yẹ́, ilẹ̀kùn àbùkù tí ọ̀tá ti ṣí sílẹ̀ fún mi lópin ọdún yìí, Ẹ̀mí Mímọ́ ó yá tì í pa, 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 ó yá tì í pa. Jésù Olúwa wa, ó gbàdúrà mẹ́rin tá a máa gbà. Ẹ pariwo sà, jẹ́ mọ̀ pé ẹni lóṣù parí. Ẹ kígbe orúkọ Jésù gbogbo ènìyàn. Olúwa, bí oṣù kọkànlá ti ń lọ, Olúwa jẹ́ kí gbogbo ìnira ayé mi fi mí lẹ̀. Gbàdúrà yẹn sà. Olúwa, bí oṣù yìí ti ń dágbére lónìí, gbogbo ìnira, gbogbo ìpọ́njú, gbogbo wàhálà ayé rẹ, Olúwa jẹ́ ó máa bá parí. 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 Ó yá àdúrà. Pariwo, sọ̀rọ̀, sọ̀rọ̀, bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa, bí oṣù yìí ti ń parí lónìí, gbogbo wàhálà, ìdààmú, ìpọ́njú ayé mi, Olúwa jẹ́ ó máa bá parí. 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 Jésù Olúwa wa, ẹ pariwo orúkọ Jésù nígbà mẹ́ta. Ọlọ́run ṣẹ̀dá mi o, ọ̀tá tó lọ gbàgbára láti fi ẹ̀mí mi rúbọ, láti fi ẹ̀mí àwọn ọmọ mi rúbọ, ọ̀tá tó lọ gbàgbára, ọ̀tá tó lọ wọ ẹgbẹ́ àgbà, ọ̀tá tí apá mi ò lè ká, tó tún lọ wọ ẹgbẹ́ òkùnkùn nítorí mi àbí torí ìdílé mi, Olúwa yọ̀ǹda ó fáwèrè fún. Olúwa yọ̀ǹda ó fáwèrè fún. ọ̀tá tó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn nítorí ẹ̀mí, Olúwa yọ̀ǹda ó fáwèrè fún. Olúwa yọ̀ǹda ó fáwèrè, yọ̀ǹda ó fáwèrè, yọ̀ǹda ó fáwèrè, yọ̀ǹda, 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 yọ̀ǹda. Jésù Olúwa wa, ẹ̀yàn ya ní ìṣòro àánú lásàlẹ̀ yìí o, lórí WhatsApp group. ẹ má jẹ́ àfi ṣeré, ó ṣe pàtàkì fún wa, ó ṣe pàtàkì fún wa. A ní òru àánú tó máa wáyé ní àṣálẹ̀ yìí lórí group WhatsApp wa. Ẹ pariwo sà. Ẹ̀yàn mi, ǹjẹ́ mọ̀ pé ayé tá a wá yìí, béèyàn ò bá gbàdúrà, ẹni ẹ máa sunkún kiri lọ́dọ̀ àwọn olóore, lọ́dọ̀ àwọn olówó. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. A gbọ́dọ̀ gbàdúrà, a gbọ́dọ̀ jẹ́ aládùà, a gbọ́dọ̀ ní iná àdúrà nínú, a gbọ́dọ̀ máa jẹ́ kí òjò àdúrà kan máa rọ̀ lójoojúmọ́, because nínú àdúrà la lè borí àwọn ẹ̀mí kan. Ẹ gbàdúrà kẹta, ẹ pe orúkọ Jésù. Olúwa, gbogbo iṣẹ́ ibi tí ọ̀tá ti parí lórí mi lópin ọdún yìí, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ bàjẹ́. Gbogbo iṣẹ́ ibi, gbogbo iṣẹ́ ìkà tí ọ̀tá ti ṣe sílẹ̀ lórí mi lópin ọdún yìí, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ bàjẹ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ bàjẹ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ bàjẹ́. Gbogbo iṣẹ́ ibi tí ọ̀tá ti ṣe sílẹ̀ fún ayé mi lópin ọdún yìí, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ bàjẹ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ bàjẹ́. Jésù Olúwa wa, ẹ pariwo sà. Olúwa, nínú oṣù kejìlá, Olúwa jẹ́ kí ìràwọ̀ mi ó tàn. Nínú oṣù kejìlá, Olúwa jẹ́ kí ìràwọ̀ mi ó tàn.
alágbára jẹ́ kí ìràwọ̀ iṣẹ́ mi ó tàn nínú oṣù kejìlá. Olúwa jẹ́ kí ìràwọ̀ ògo mi ó tàn nínú oṣù kejìlá. Olúwa jẹ́ kí ìràwọ̀ ògo mi ó tàn nínú oṣù kejìlá. Olúwa jẹ́ kí ìràwọ̀ mi ó tàn. Ìràwọ̀ ògo mi, Olúwa jẹ́ ó tàn. Olúwa jẹ́ ó tàn nínú oṣù kejìlá. Olúwa jẹ́ kí ìràwọ̀ ògo mi ó tàn. Ìràwọ̀ ògo mi, Olúwa jẹ́ ó tàn nínú oṣù kejìlá. Olúwa jẹ́ kí ìràwọ̀ ògo mi ó tàn nínú oṣù kejìlá. Olúwa ìràwọ̀ ògo mi ó yá tàn, ó yá tàn, ó yá tàn. Ìràwọ̀ ògo mi, ìràwọ̀ iṣẹ́ mi, ìràwọ̀ ìdílé mi, ìràwọ̀ ìgbéyàwó mi, ó yá bẹ̀rẹ̀ sí ní tàn. Mo pàṣẹ fún ẹ nínú oṣù kejìlá, ó yá bẹ̀rẹ̀ sí ní tàn. Jésù Olúwa wa. Mo lè mo bá mo tún gbà padà. Mo lè mo bá mo tún gbà padà. Mo lè mo bá mo tún gbà padà. Ire gbogbo tó ta gbà lọ́wọ́ mi. Mo lè mo bá mo tún gbà padà. Mo lè mo bá mo tún gbà padà. Mo lè mo bá mo tún gbà padà. Ire gbogbo tó ta gbà lọ́wọ́ mi. Ẹ jẹ́ àtọwọ́ méjèèjì. Orúkọ Jésù. Ayérayé gbọpẹ́ wa. Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ gbẹ̀yìn wa. Mo súre fún gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, lórúkọ Bàbá ọmọ ẹ̀mí mímọ́. Lópin ọdún yìí lórúkọ Jésù ẹ ò ní ṣẹ̀ṣẹ̀. Mo ní lópin ọdún yìí lórúkọ Jésù ẹkún àdásán, ẹkún àjùmọ̀sán kò ní ṣẹlẹ̀ ṣẹ̀yìn. Lópin ọdún yìí ìrànlọ́wọ́ tẹ́yìn gan ò lérò, ìrànlọ́wọ́ tó ju ọjọ́ rẹ̀ yín lọ lórúkọ Jésù ó yá kó dìde fún ayé yẹn. Ẹ rí àánú gbà, ó ti dára fún yín. Jésù náà Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kí yín ní àṣálẹ́ yìí lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Pòbẹ́ TV, Pòbẹ́ Agbára Àdúrà TV. Mo kí yín lórúkọ Jésù. Ẹ máa follow wa, ẹ máa share, ẹ máa like ẹ. Bákan náà ẹ má jẹ́ àgbàgbé ní ọ̀la a máa ní àdúrà tó lágbára. A dẹ̀ máa lo omi, a máa lo bottle water, kí gbogbo èèyàn lọ ra bottle water láti fi ìrìn àjò àdúrà yìí, torí pé ọ̀la la máa gbé oṣù titun. Ó gbàdúrà sínú ayé yẹn lórúkọ Jésù. Oṣù kejìlá kò ní gbóná mọ́ yẹn lórúkọ Jésù. Oṣù kejìlá mo ní kò ní lé mọ́ yẹn lórúkọ Jésù. Oṣù kejìlá mo ní kò ní lé koko mọ́ yẹn. Ẹ jẹ́ kí gbogbo yẹn lọ ra ọmọ, ẹ lè jẹ́ ká kéde rẹ̀, ẹ jẹ́ akéde rẹ̀ káàkiri àgbáyé. Bákan náà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ Monday àkọ́kọ́, ní ọjọ́ Nàìjíríà àkọ́kọ́ nínú oṣù kejìlá a máa ní ìsọjí agbára. Abàmì ìsọjí nìṣà, ìsọjí agbára tó máa wáyé ní orí òkè ìṣelógo agbára àdúrà ní àdúgbò nípòbẹ́ ní àdúgbò kọfì. Tó o bá wojú tẹlifíṣàn o máa rí pósítà yẹn. Mo gbà á ládùúà lórúkọ Bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ogun tí kìí jẹ́ kéèyàn sin Ọlọ́run, ogun tí kìí jẹ́ kéèyàn jèrè Ọlọ́run, ogun náà máa já láyé rẹ lórúkọ Jésù. Tó bá wojú pósítà yẹn wàá rí, tó bá wojú TV wàá rí pósítà yẹn bẹ́ẹ̀. So àkọlé náà mo pè ní Olúwa sọ ìrètí òtá di asán lórí ayé mi lópin ọdún yìí. Wàá rí pé mo kọ ìtìjú àti Olúwa sọ ìrètí òtá di asán lórí ayé mi lópin ọdún yìí. Wàá rí pé àkórí ẹjọ́ ń bá wa rìnrìn àjò lórúkọ Jésù. Ohun tí òtá ń retí nínú ilé rẹ lópin ọdún yìí, ìṣẹ̀lẹ̀ bí tí òtá ń retí lópin ọdún yìí lórí ayé rẹ, Olúwa sọ di asán, ẹ̀mí mọ́ sọ di asán, arúgbó tó sọ di asán. Ẹ rí àánú gbà, ó ti dára fún yín. Bákan náà fún gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ lórí gúrúùpù Àlá àti Ìtumọ̀,
group àlá àti ìtumọ̀. So tẹ́ bá wojú tẹlifíṣàn ẹ máa rí nọ́mbà WhatsApp ńbẹ̀, ẹ bá mi sọ̀rọ̀, mo máa háàdì yín sí agboolé yẹn láti lè máa gbọ́, láti lè ní ìmọ̀ àti láti lè ní òye nípa ohun tó ń ṣe àlá àti ohun tí àlá jẹ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí Sátánì ti gba ẹ̀bùn àlá lọ́wọ́ rẹ̀ torí pé ẹ wò mí ẹ̀dẹ̀ ń gbọ́ mi ní àṣálẹ́ yìí lórúkọ Jésù, Olúwa dá ẹ̀bùn yín padà. Ẹ rí àánú gbà. Bákan náà iléeṣẹ́ yìí àwòrán pè ní tẹ́ bá lọ sórí YouTube, tẹ́ bá tẹ Pòbẹ́ Agbára Àdúrà TV, ẹ máa bá wa pàdé kẹ́ ẹ abọ́lé sórí ẹ̀. Bákan náà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, so a nílò ìrànlọ́wọ́ yẹn láti jẹ́ kí iléeṣẹ́ yìí kó dìde. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tó ṣetán láti tì wá lẹ́yìn lórúkọ Jésù, ẹ ò ní wálẹ̀ lórúkọ Jésù, ẹ máa ga lórúkọ Jésù, ẹ ò ní ṣàṣedànù lórúkọ Jésù, ọ̀rọ̀ yìí máa dayọ̀. Ó ti rí bẹ́ẹ̀, kò yí padà. Jésù Olúwa wa. Rántí mi sí rere Olúwa, rántí mi sí rere Olúwa.